at the end of the day. So automatically mo bèrè question lọ́wọ́ ẹ̀ ń sìn kí la ti fi church ṣe ní Nàìjíríà kò sí jìbìtì yìí náà ni church ló sọ àwọn Adébóyè dolówó nínú olè jíjà àti gbéwiri church ló sọ àwọn abíára pákó labíára ń tà kò sẹ́ni tó máa ó tà kò rórí ẹ̀ nígbà tẹ ní Oyèdèpọ̀ is an architect ó ń draw plan ó ń ṣe gbogbo ẹ̀ ilé mélòó ló ti bá wọn kọ́ ní Nàìjíríà bọ́ńgbà tó ń ti rí àwọn wọ̀nyí gbá wọ́n ti ṣe ní Jeremiah 17 from verse 1 to 10 ó ní ègbé ní fáwọn tó fi àrékérekè kó ọ̀rọ̀ ọjọ́ ó ní wọn ò fi sílẹ̀ ní agbede méjì ọjọ́ ayé rẹ̀ owó táwọn Adébóyè ní àwọn Oyèdèpọ̀ ní the best pastor the best àwọn Joshua Tèmítọ́gbà àti gbogbo ẹ̀ ọ̀rọ̀ chọ́ọ̀chì yìí náà fi lu jìbìtì Bible yìí náà ni for the Bible say for the Bible say for the Bible say what did you say you yourself carrying the Bible what did you say. ọkàn ènìyàn kún fún ẹ̀tàn. ọkàn ènìyàn kún fún ẹ̀tàn. ó sì